correct me on this issue mo fẹ́ dúró pẹ̀lú aya yìí mo fi go define kan tó rẹ̀ so adhabu ila adhabu la lórí madhhab ma gbé madhhab Malik ní sí ibi tí ma Malik lọ lórí issue yìí ẹgbẹ́ mi madhhab Shafi'i so bọ̀ kí ló dé tó bá mẹ́rẹ̀ yìí ló popular ṣe ní gbogbo àwọn madhhab yòókù tó wá before wọn na láti rí àwọn sàhábà ẹgbẹ̀kún ní Ibn Abbas wíwẹ́ àmúsọ́lá ṣàrí wíbáyìí Ibn Mas'ud wíbáyìí ìgbà tó pàtàkì pèsè sàábé kọ̀ọ̀kan ni wọ́n àánà lọ́mọ kí ó wọ́n padà find out pé gbogbo nǹkan tẹ́ láwọn tán wá before wọn wí ó padà ti collapse lọ́pọ̀lọpọ̀ ẹ̀ sínú ọ̀kan nínú àwọn ilé láwọn èèyàn òfífẹ́ kan sọ mọ́ pé ókè ó bá lábọ̀ Hanifa ní iṣẹ́ tí sọ pé sórí kí ní Ibn Mas'ud kíníkà gbogbo tó Abu Hanifa fẹ́ kan ti kó yùn ó sì láwọn ọmọ kéwú ó sì rí tírà wọ́n sì láwọn principles wọ́n ní gbogbo ẹ̀gbogbo ó dàbí kémi náà bí ní sí pé ṣe ẹ máa ń ké Kùránì náà ìmọ̀ ké Kùránì náà kí wá ní lórí kìrọ́ àtàdínà kìrọ́ àbáwò Kùránì pánábì ṣe ń ké sọ ìdáyìí ń pè Kùránì yẹ ní sí ríwáyà àtẹnìkan ni kìrọ́ àtẹnìkan ẹgbọ́n bí bọ̀ bó ṣe lọ́dọ̀ tí òun náà ló fẹ́ kan define Quran ṣe wá lẹ́yìn tẹ́ wá sọ pé ìrìwáyà àti kìrọ́ ẹ̀ òun náà wá láàfá ó tún láàfá ilé ẹ̀dá àmọ́ sọ wípé kìrọ́ Abubakar kìrọ́ Usman ìgbà tó fi dé ọ̀dọ̀ wa tán ó simplify ẹ̀ pé tó bá fi sọ pé bí ilé ìlú bá díkà ó ti kó tàwọn tó ń wíwù dẹ̀ tíra rẹ̀ sì súnmọ́ ẹgbọ́n mi because àwọn sàhábà tá dákọ ìlú tí wọ́n lọ náà ló determine àwọn tó wà ń bẹ̀ padà ń tẹ̀lé nísìbẹ̀ ìtàbásọ́rọ̀ Abu Hanifa rahimahullah Kúfà l'Abu Hanifa wa àwọn tó jẹ́ bí àfá fún Abu Hanifa àfá àti ẹ̀ àwọn tó jẹ́ bí àfá rẹ̀ làwọn jẹ́ bí ọmọ tí ó fáwọn sáadé Abu Hanifa ní sí tàbí ó bá wọn tàbí but pé só bá sọ àbá kankan ọ̀rọ̀ wà lórí ẹ̀ bọ̀ èjì rẹ̀ gbé òun wá before Malik ẹgbọ́n mi yé so náà ẹni tó jáfà Abu Hanifa Ahmad bin Suleiman òun jẹ́ ọmọ kéwú fún Ibrahim bin Yazid an-Nakhi Ibrahim bin Yazid an-Nakhi jẹ́ ọmọ kéwú fáwọn Alqama ẹni táwọn jọmọ kéwú Mas'ud ẹgbọ́n mi yé so ní sí báyìí ọ̀pọ̀lọpọ̀ láàrí pé opinion táwọn ará Kúfà mú wọ́n lè rí fìtì sí Ibn Mas'ud àti Ali ibn Abi Talib náà sàdé so instead táwọn ọmọ fi sọ wípé ṣàpẹ́sì àwọn ilẹ̀ tí lọ́wọ́ kí ó táwọn ìyá sọ pé àálì sọ kìrìkan sọ èèyàn mélòó ló sàábé mélòó lámà pé tó bá gbá Abu Hanifa ní sọ ó ti kó a lot jọ ń bẹ́ tọ́ Imam Malik rahimahullah Madina nílùú ti wọn àwọn sàábé ànábì pọ̀ Madina ibẹ̀kan náà nílé táwọn èèyàn ti ya kó àríbẹ̀kọ́ so rú àwọn tó wà ń bẹ́ oníṣẹ́ Imam Malik fúnra náà kọ́ oníṣẹ́ kìí sí sàábà kìí sí tàbí ẹgbọ́ kìí ṣe sàhábà kìí tàbí ìtumọ̀ ẹ̀ ní pé àwọn tó jáfà fún Imam Malik ní sílẹ̀ àwọn jẹ́ tàbí àwọn àfá àti Imam Malik làwọn bá wọn sàábí so instead táwọn sọ pé kíní yìí òun ni wọ́n márùn-ún ní tó pé sàábí Madina ní kíní yìí Abdullah bin márùn-ún sàábí Madina ní kíní yìí Jabir bin Abdullah sàábí Madina madhab Malik àtàwọn àfá Malik ó ti collapse ó lè mọ́ díẹ̀díẹ̀ ma lè yọ kú bẹ̀ náà Imam Shafi'i rahimahullah òun tún wá sálẹ̀ òun jọ ma kí fún Imam Malik but bó ṣe kí lọ́rọ̀ Imam Malik ó gbé òkè oní Maka ó dé Yaman òkè oní Yaman ó wá kó ń bẹ̀ tán ó wá sí Iraq ó tún bá mọ̀ ti Iraq nígbàtí ma rẹ̀ wá dúó tán àti létà ó wá mú fù sí Egypt so pẹ̀lú tó ń kọ́ lọ́dọ̀ Malik àtàwọn nǹkan míì tó ń rí tó sì pé Malik kò rí pé tó kó bá rí ní kò yẹ kó mú tó mú yẹn ẹgbọ́n ó jẹ́ kí mọ́tàbùjẹ náà tó dádó bẹ́ẹ̀sì lórí nǹkan tí Malik ò rí àbí tí Malik ò consider so òun náà bá ń dísì ráì yóò rọrùn pé mọ́tàbù Shafi'i that is in tí mọ́mù Shafi'i gbọ́ iye táà bá dákọ̀ Shafi'i náà tàbí dákọ̀ ẹlòmí ẹgbọ́ yóò pọ̀ but a padà yí kọ́ padà gbá àwọn mẹ́rin ìfẹ́ kan tí fẹ́ kó gbogbo nǹkan tá sọ páwọn èèyàn tó rọ sáwájú wọ́n sọ kí wá ṣe bí fíkẹ́ nìkan nínú nǹkan yẹn wà bó ṣe wà ní fíkẹ́ ní standardize pé tó fi dájá àwọn mẹ́rin yóò ti kó gbogbo tí ń bọ̀ wá bẹ́ẹ̀ ló wà ní Qur'an bẹ́ẹ̀ ni àwọn kìrọ̀ áàtùta ní ní àbá fẹ́ ké Qur'an nínú kó ké báwọn ará Nàìjíríà ṣe ń ké tó pé ìwáyà áàsù wọn ké àbí kó ké bá ṣe ń ké jọ pé wá ṣíkókè wà dùhé lẹ́lì ìdásẹjẹ́ àbí
tọ̀ àbíkó ké báwọn ará Mọ́kà ṣe ń ké Ibn Kathir ìjọmọ̀ ìyẹn náà táwa náà ń wí àwọn náà láwọn àfá tó pọ̀ before wọn ṣùgbọ́n nígbà tó fi torí àwọn wọ̀nyí ní Israel gbogbo kí ní ẹ̀ collapse sọ́dọ̀ wọn ẹgbọ́n mi so bó ṣe wà níbi fiqh ló wà bí qira'at kọ́lá ló wà bí hadith kí n ra sàlàyé díẹ̀ bí hadith tó láwọn èèyàn náà máa ń ṣe ìgbọ́n wọ́n ní wọ́n nìkan sọ̀rọ̀ lẹ́jẹ́rẹ́ta yìí pé kí ló dé Abu Hanifa ẹgbẹ́ Imam Malik òun làfá fún Imam Shafi'i Imam Shafi'i òun làfá fún Imam Ahmad àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìsìn àwọn ará àwọn ọmọ mẹ́rin ni kí ló wá dé tàà gbé Bukhari lórí wọn pé òṣèlú ni ó ní ọ̀dá òsí wàhálà ta ló sóṣèlú ibi tí ó ti mọ̀ wípé nítorí ó correct ó ní wípé ṣé torí pé Imam Malik ní mọ̀ àtọ̀ àbí ó ní tíra hadith ló fi rò pé bóyá clayton gbọdọ̀ sideline ó sideline Bukhari tó wí torí tán sọ pé wọ́n gbé lórí àti Muslim ń bẹnu àwọn àfáà Bukhari àtàfáàfá rẹ̀ táwọn ṣe tíra before ẹ̀ nísìn báyìí tàà bá ń dákọ̀ àfáà Bukhari àti Muslim Abubakar ibn Abi Shayba tíra rẹ̀ bẹ̀rẹ̀ Musannaf ibn Abi Shayba ń bẹ̀lẹ̀ dòní pé dàtí sẹ́ntọ́ ní tíra ìgẹ̀gẹ̀ direct àfáà Bukhari àti Muslim ni àwọn aládìí sí pẹ̀lú bá ṣe study ẹ̀ lóòtọ́ wọ̀ làfá tẹ́ni yìí ó kú tu jẹ lọ òṣèlú wọn bá dé tẹ̀m̀bẹ̀ lẹ́yìn ìmọ̀wẹ́ ẹgbọ́n mi ìgbọ́sẹ̀ yìí tẹ́bí kọ́ yá Málíkì wọ́n tájẹ́ẹ̀tì alẹ́ ni yìí tó já fàá fún tíra rẹ̀ sí bẹ̀dì sí Musannaf Abi Shayba àdísì mẹ́mẹ́ pọ̀jù àdísì Bukhari lọ Musannaf Abdurrazzaq tóhun tó já àfáàfá fún Bukhari tó já àfáà fún Abi Shayba tó já àfáà fún Ahmad bin Hanbal tó já àfáà fún àfáà Bukhari gbogbo wọn tíra tẹ̀ náà bẹ̀dù ní olóòní wọ́n gbé Bukhari àti Muslim àbọ́fún so kọ́kọ́ pẹ̀lú fíkẹ́ ìwọ̀n ní hadisi láwọn tó ikọ́ sí hadisi before Bukhari wọ́n gbé òṣèlú wọn bá lébèlé tó fi òpé bá Malik wọ́n fẹ́ sóṣèlú fún wọn òṣèlú fún tọ́ ibi tí ó ti wá sí gbọ́nì tó bá ṣe wípé yíò ló bá ń sọ ṣe bí Imam Ahmad bin Hanbal ṣe bá fa ńláńlá ní oní hadisi ní oní fíkẹ́ ní Imam gbogbo àgbáyé tó bá ṣe wípé ọ̀rọ̀ òṣèlú tó ní wọ́n ń ṣe àwọn tó ń rò kan sóṣèlú àwọn àfáà Saudi àbí pẹ́yà Saudi kó sóṣèlú Imam tí wọ́n lè Imam Ahmad tíra àti ẹ̀ náà wá wá before Bukhari Musnad al-Imam Ahmad Musnad al-Imam kí ló dé kí láwọn Hanabila ń wò àwọn fúnra ara wọn gan wọ́n gbọ́lá fún Bukhari àti Muslim lórí Musnad tó tàbí wọ́n sọ́ṣèlú ọ̀rọ̀ òṣèlú kọ́ ọ̀rọ̀ kí ni tó wà nínú tíra àti kí ni wọ́n ṣe àti ọ̀nà tágbégbà kìí sọ́rọ̀ òṣèlú tó ẹgbẹ́ àwọn tó lọ́sẹ̀ṣèlú yìí kò yẹ káwọn náà gbagidi káńsọ̀ṣèlú fẹ́ lórí kan wọ́n sọ̀ṣèlú fúnra wọn pé kánsọ̀sì ló fẹ́ ìmọ̀lìkíyà ó ti wá kàwọn Hanabila àmì àwọn ṣùgbọ́n Bukhari àti Muslim kò tó Musnad Imam Ahmad ẹgbẹ́ ọgbà sọ àwọn olóṣèlú wọ́n ṣe wọ́n lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ti Malik tán wọ́n ṣe ti Shafi'i tán wọ́n ṣe ti Imam Ahmad náà wọ́n gbé Bukhari àti Muslim lórí ẹ̀ ó sì mọ̀ pé tọ̀ objectivity kò jẹ́ sọ̀rọ̀ òṣèlú kí ni wọ́n ṣe mọ́tà Imam Malik rahimahullah tíra tó tó bí ó sì lọ́la ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ní hadith àwọn káà wí pé tíra fẹ́kẹ́ ni pé bí ma Malik ṣe mọ́ àdísì wá fíkẹ́ tó mẹ́bí kọ́lá Malik al'amuru mutawa alẹ́ ìdáná pàṣún ilá Malik irú tíra kan bá ti ń ṣe báyìí tó ṣe pé lẹ́yìn bàtàwà ka àdísì tán ẹ tó sọ òpínà ẹni tó kó àdísì jọ ẹ sọ òpínà tó pàdísì àbí ẹ tó ma kọ́ àwọn ọ̀rọ̀ àwọn tàbí ìsílẹ̀ fíkẹ́ tẹ́lẹ̀ ṣe pé lẹ́yìn bàtàwà kọ́ àdísì ànábì tán ẹ kọ́ àwọn sọ̀hábà sílẹ̀ ẹ kọ́ àwọn tàbí ìsílẹ̀ ọ̀rọ̀ tẹ́ náà tó wà ń bẹ́ wọ́n sọ pé ní ìyẹ́ ṣe pure tíra hadisi ma wọ́n wá pé ní musannaf lọ́dọ̀ wọn mọ́tà mọ́mọ́lì bá ṣe musannaf ló so bí musannaf náà bí ṣe wá náà sí jẹ́ musannaf tí musannaf Abdurrazzaq náà jẹ́ musannaf so àwọn tíra musannafat náà wọ́n jọ kó sẹ́gbẹ́ wọ́n wá rí pé Bukhari àti Muslim musnad ló musnad ní pé àwọn hadisi tó ṣe wípé anabi sọ làwọn fẹ́ kan tájẹ́tì kódà tó bá sọ ẹni tí tó wá jẹ́ tí wọ́n kọ̀ owó ní fi sínú àdísì wọ́n fi sí ìwọ̀n bẹ́ẹ̀ bá kẹfì lè mọ̀ fíkè wọn ìyẹn ni bẹ́sìsì tó ń ṣe ìgbẹ́tọ̀ tàbá wá mú tán káwà mú àwọn mẹ́rin yóò kù sí àwọn ilé ìsọpítọ̀ rí làwọn wọ́n sì wá yẹ̀ wò àwọn àfáà tán máa ń yẹ̀ kan wọ́n yẹ̀ wò wọ́n lo the same standard fún Sahih Bukhari àti Muwatta Imam Malik wọ́n rí pé standard Bukhari nípa jùlọ wọn ò fi ṣe jàmbá point number 2 àwọn èèyàn máa sẹ́lítà bá sọ Sahih Bukhari
táwọn sọ ẹ̀bùn sí kìí ṣe ó dàbí ìsáwọn èèyàn tí gbọ́ yìí kìí ṣe táwọn wíò ní wípé àwọn àdísì yóò sí before kí Bukhari tó dé odò tí sànbọ̀ ni ẹgbọ́ ó wá sàgbálẹ̀ mi kọjá mo wá dámù ẹ̀ ìwọ̀n pẹ́pẹ́ mi odò ń bọ̀ níbi títí ń bọ̀ nígbà tó lè mẹ́bí alẹ́mí nídìí omi mo wá tẹ́tì dámù pé èyí lè mí ó máa lò kìí ṣe yí pé nígbà tí Bukhari Muslim dé ni wọ́n rọ hadisi tó ti wà ní àwọn tíra kọ́lẹ̀ ẹ̀ pé wọ́n náà tó lo ìsìláàdù Malik so bí sẹ́ ń pọ̀ lọ́dọ̀ Malik yẹn náà ló dọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n lẹ́gbà tó ń dọ́dọ̀ ẹ̀ tán ó pọ̀ tó ní lọ́wọ́ ló wá ní hadisi sahih nìkan pẹ̀lú irinṣẹ́ àwọn ní hadisi ni mo fẹ́ ṣe kìí ṣe pọ́hùn ló wá rọ hadisi ikhtiyaru ó tú sínú hadisi tó wà ń lẹ̀ pé pẹ̀lú irinṣẹ́ tí mo lò hadisi ìwọ̀ yíwa yìí kò sẹ́nì kankan tí ó bá rò tó ìgbà kó wá sahih tó bá ṣe tán èmi ó wà mú fíkì tèmi jáde ń bẹ but in kàbí sí bábú ó dàbí kí mi náà sọ fún yín ní sí pé lágbàjá ṣe ha Qur'an náà mọ́ ha Qur'an ẹgbọ́n example mo bẹ́bí kí á dá ó sọ nílé mímọ́ ń ká ọ̀ ẹsà mọ́ sọ ní àfọ́ ní Qur'an mi ṣáwí lè mímọ́ ń ká ọ̀ ṣùdẹ́sẹ̀ mímọ́ ń ká ọ̀ ẹ̀dá kan kàwọn tó bá bá kàwọn tó tó wá mi ṣáwí lè mímọ́ ń ká ọ̀ maturud lè mímọ́ ń ká ọ̀ tọ̀ question ni pé ṣé maturudu ní Qur'an ni kò ní náà the same Qur'an ti wájọ ní àmọ́ lọ́nà tí maturudu ma ń gbà áta ohun ẹ̀ bẹ́ẹ̀ náà ni pé nínú ahadis tó ti wà ńlẹ̀ àwọn ahadis tí Bukhari select tó wá lórí iṣẹ́ pé eléyìí o pẹ̀lú orí iṣẹ́ tàà fi ma ń check hadis ó wá sọ̀rí torí pòun ló kójọ láàfin pẹ̀lú Sahihul Bukhari kéèsì hadisi tí Bukhari rọ kò pé yóò dà fún yín ó fà ìpé Sahih Bukhari yóò dà fún yín ààfin tì sí ni wípé náà hadis ó select ó wá select ẹgbẹ́ tó select ó lórí iṣẹ́ àwọn hadis ọlọ́run sì wá fún ní déédé ó sì wá fún ní ẹ̀hìn láàfin tì sí so kìí ṣe pé ọ̀rọ̀ pé ìbọn Malik wa sórí tí Malik tó náà sọ̀kọ̀ kí Malik tó dé àdísì ti wà òun náà gbà ní kò rọ́ but by the time tàbá wo standard nǹkan ẹgbọ́n èmi lè láàfá tóhun ó ṣiṣẹ́ kọ́lù olè nímọ̀ jù mẹ́lọ but tó yí ọ̀nà tẹ́mi ó fi present fact tèmi yóò bẹ́tà jù tàfà mi lọ wọ́n wà gbọ́lá fún presentation tèmi àbọ́fà fáà ẹwọ́ ẹjẹ́ fún ilẹ̀ example nísìn báyìí tí mo lè fi ṣe example ẹjẹ́ ìwọ̀ example tí mo lè ṣe tí ó lè wọlé dáadáa nísìn as we speak lónìí Sheikh Kamaluddin Adabi rahimahullah ọlọ́pọ̀ kẹwọ́ àfáà tí wọ́n ni Sheikh Tajul Adabi àfáà Sheikh Tajul Adabi sí láwọn ọmọ kéwú mi yàtọ̀ sí tán pọ̀ dáadáa àwọn Sheikh Tajul Adabi ò pẹ́ láyé fún tó 40 tàbí 38 náwà tàbí now 1920 something Sheikh Kamaluddin Adabi táwọn wájọ́ ma kí wọ́n wá pẹ́ láyé ẹgbọ́n mi gbogbo tó jú àfá àwọn orí ojú tí wọ́n wá tó ara táwọn wá ṣe wá ní pé nígbà táwọn ti kéwú tàwò ẹjẹ́ tí kéwú tó expand ara ẹ̀yin ara Azari ẹwà adàlẹ̀ kéwúlẹ̀ ẹ̀yin náà wá kún táwà náà kọ́ mọ̀ èyàn wá kéwú nírú pẹ́yà máàlù jì ní Azari tó gbé sí ọ́ndà àwọn àdàbíyà ló wá láti ibẹ̀ ó wá lọ Azhar ó wá dé Azhar ó wá sí Sharia mọ́sàlá ó wá dé Azhar tán ó wá ní first class ní Azhar ìjọ tí wọ́n bá ń kà wọ́n mọ̀ wọ́n ní Azhar ju Sheikh Tajul Adabi lọ bẹ́ẹ̀ òun lò wọ́n mọ́ sọ pé àyèmí gẹ́gẹ́ kọ́ àwọn àfáà wà pé mọ́wọ́rí mọ́ sọ àfáà ẹ̀ ìwọ́ làwọn mọ̀ gẹ́wẹ́ sí pé Sheikh Adam Abdullah Al-Alori rahimahullah nílẹ̀ Lárúbáwá wọ́n mọ̀ wọ́n jà àwọn àfá àti Sheikh Adam polongolo Sheikh Adam fún ààrẹ acknowledge nínú àwọn àfá rẹ̀ Sheikh Adam gbàpá ilé ìjù mi lọ oní Sheikh Adam náà máa jì rahimahullah àfá Sheikh Adam àfá ilẹ̀ Haúsá ni àfá Kánò pọ̀ kìí sí Kánò wọ́n ti pàdé Èkó wọ́n ti pàdé àfá ìmọ̀ yálà ìjẹta kí ó Sheikh Adam kí ó lọ rẹ̀ Sheikh Adam nígbà táwọn kí ó lórí àwọn ti gbàfá
pé làwọn fi ní kọ́rí pé ìlọ̀lẹ̀ lágbàwá tó yìí délẹ̀ lágbàwá bọ̀ sí bí ìtàn láti kàkan Adam Namaji Ádámù tí Namaji kọ́ làwọn èèyàn padà mọ̀ iṣẹ́ kàdámù wá ṣe tíra kí Ádámù náà yẹ wá ṣe tíra kí wọ́n ní tí Ádámù bẹ́tà jù tí ẹ̀ lọ́kọ́ wá ní àá sí bóun ló kọ́kọ́ wá ọ̀rọ̀ kọ́kọ́ wá kọ́ tíra kékeré ń sálẹ̀ sàlẹ̀ ń bá ìta ń lò lè kéwú tẹ́ ẹ̀ bá fẹ́ kọ́ sọ́fù tẹ̀sífù lè dání ṣe kàdámù dára lórí wọ́n ṣe ṣálù ẹ̀ tó ń kálukú náà máa ń lè kéwú ṣálù tó ń ṣe yìí wọ́n wá gbé fún àfá àwọn Adam Namaji Adam Namaji ló wá kọ previous forward àfá àwọn wá pé ọkọ̀ ìpọ́n pẹ̀lú ìsọ̀rọ̀ tààlíkún àdàmíyún li shar'in àdàmíyìn kọ́mẹ́ntì Adama fún ṣáríwò Adama so ṣe kára mọ́ ká àfá àti ẹ̀kún àmọ́ ta ló mọ̀ Adam Namaji ní Misra tí ṣára bá ṣe tíra lónìí a máa gbáàpọ̀ láì tíra ṣára in the best àbí kọ́dà bí tíra àfáà rẹ̀ bá ń bẹ èmi ò mọ̀ tí ò yé wa kí ló gbélé èmi ò mọ̀ tí ò yé wa tá ń dàmọ́ ara wa ẹgbọ̀n pé ṣe ní Kùránì lọ́lọ́wọ́ bá sọ̀ kalẹ̀ láti náà àwọn tíra àbí ọlọ́run fi kí ó ti kí ni muhaiminan alayhi tó kí n bá látẹ̀ ṣe àdínú táyì sí sọ ìṣẹ̀yìn náà lè bá ẹ̀yìn gádò fi rú bó lẹ́sí dòfin rú àwọn àfáà tí ń tẹ́ ń pè láàfáà àwọn náà láàfáà kìí ṣe bẹ́ẹ̀ ṣe ń yìn wọ́n lẹ́ẹ̀ ṣe ń yìn àwọn àfáà tí bẹ́ẹ̀ni a good example ṣe kàdá wọ́n lára lórí lọ́pọ̀ kẹwọn nínú àwọn àfáà wọn ni Sheikh Yusuf Agbaji àbí Sheikh Agbaji Omar Agbaji nínú àwọn àfáà wọn ni àfáà ẹ̀sìn ni ó bí wá tọ̀ nísìn báyìí ilé ẹ̀sìn ni ó bí wá sì sẹ́kú àwọn àfáà ẹ̀sìn ni ó bí wá sì lọ́mọ kọ́nà táwọn náà sì ń kéwú ṣé irú rìgáàdì táà ń fún Sheikh Adam àtàwọn ọmọ wọn là ń fáwọn ọmọ àfáìsì ní òbí wá no kọ́dẹ̀ tó kọ́ àwọn náà sábẹ́ Sheikh Adam àbí ṣe bí kò bá ṣe gbá àwọn òsímọ́nì mọ̀ kí ó lè ọmọ ni wọ́n kéwú dì sí ilé ẹgbẹ́ inú òfẹ́ kọ́ máa dépò bí àga kẹgbẹ́tọ̀ àfáàfáà wà láíláyé ẹ̀ ní sọ ẹ̀yìn nítorí tí ní ó ti bẹ̀rẹ̀ orí náà tó sì parí sí so òjúbá àwọn ọlọ́pọ̀ fún alájọ́